òun lọ gbé gómi wá o ọmọ tí wọ́n pè gómi ni ó bí ọpọlọ rẹ̀ ṣe ní ọpọlọ gómi sórí gómi nídìí kéwú ó ní PhD lọ́wọ́ nídìí ìwé ó ní PhD lọ́wọ́ àròlé bàbá rẹ̀ tún ni sọ́jà ìjọba Nàìjíríà ni bàbá bá wà ní pé ìjọba Nàìjíríà ló rán ní gbogbo negotiation pátá tó lọ sí pẹ̀lú àwọn pípò yìí Nàìjíríà gọ́ọ̀mẹ̀ lọ́rán dọ́là ibi tó bá ní kò ti rí wọ́n fi ọlọ́pàá tì pé ẹ máa sọ ni ṣé bandits ọlọ́pàá máa sọ bandits ibi program tó ń wí àwọn ọmọ bí wọ́n ṣe gbé wọ́n pe àwa bọ́ ṣe pé òun ni ọlọ́pàá tó tẹ̀lé wa bẹ̀ ọlọ́pàá ń dúró lẹ́yìn kódà kí tó ṣe ọlọ́pàá kékeré ọ̀gá kan ni tó ti lókun ló dúró lẹ́yìn ẹ̀ gbangba ẹgbẹ́ pé ó ń jókòó ti Ọbásanjọ́ ó ń jókòó ti ọmọ Tinubu ó ń jókòó ti àwọn gọ́fúnà gbogbo ẹni ń bá a ṣe ìwọ orí títí ó sà ti dàrú ní sẹ́ni ẹ̀yà jẹ́ ń parí ọ̀rọ̀ mi sí ẹnu nǹkan díẹ̀ ẹ̀yin ọmọ Yorùbá ẹ kíyèsí ọ̀rọ̀ tí mo fẹ́ sọ ọ̀rọ̀ láàrin o tẹ́rí àwọn tó gba kìsẹ́nìtì nù yìí agbára kìsẹ́nìtì ọ̀ka wọn ìpìlẹ̀ yìí ni wípé ẹbọ ọfọ yín nú ẹbọ ọfọ yín nú torí ẹbọ ní ìpìlẹ̀ gbogbo Yorùbá téèyàn bá sì ti ń ṣẹbọ ìmọ̀ àfọ̀nù ẹ̀mọ́ tó ní fún ẹfọ́nù ẹni tí ọba ti mọ̀ pé tí ó dáhùn bẹ̀ lókè kọ́ máa ṣe òun nìkan sọ wọ́n náà ti fọ́nù wàláhì ọ̀fọ́nù ẹ tó bá jọ́jọ́ ọ̀gbọ́n ló lè mọ tí mo wí bó ṣe dípù tó ẹbọ lọ́lájú ẹlẹ́kẹ́ fi ń wà wàhálà wọ́n mú abẹ́rẹ́ ẹbọ láyé ìgbà tá à ń ṣẹbọ àmọ́rinṣẹ́ ní àní bàtà láyé ìgbà tá à ń ṣẹbọ kò sí ọpọlọ kankan ìjà ni wọ́n lè ẹlọ́kọ́lù ẹkọ lẹ́rú àwọn ẹlẹ́bọ wọn ò tún mọ̀ pé ẹ̀ka ní lẹ́tà tó yá fi máa di nǹkan mọ́lẹ̀ wọn ò ní lẹ́tà mẹ́tẹ́mọ́ sí wọn pàrokò ni wọ́n fẹ́ mọ́ránṣẹ́ sí ọba kan nílùú kan àbí èèyàn ńlá kan nílùú kan àròkò wọn pa wọn ò ní lẹ́tà ABC àwọn Christian ló ní alùbátàṣà àwọn mùsùlùmí la ní àbí ẹ bá níbi àwọn ẹlẹ́bọ lórí pé èwo làwọn ni wọ́n ní abidi láyà o nínú ABC wọn ti abidi tá a máa kọ́ ńlẹ̀ èyí ju bí 200 years lọ èyí tó gan ẹgbẹ́ ìwà ni wọ́n ẹlẹ́bọ ilẹ̀ Yorùbá wọn ní kankan torí wọn kì í ṣẹ̀sìn mọ̀ kì í ṣẹ̀sìn ọ̀làjú ó ti rí sìn àwọn bàbá wa tó ní wọ́n wá pé wọ́n alájú wọ́n wá gba Islam ló gbà lọ́wọ́ wọn ẹ má fi abẹ wà là lójú èèyàn mọ́ Islam ló ní ẹ má fi èèyàn rúbọ mọ́ àbí Islam ló ní èrè tó fowó ara rẹ gbé ó tún wá ń gé orí èèyàn sí díẹ̀ àbọ̀ ń tako sí díẹ̀ ẹ̀rọ tó yẹ kọ́ jẹ ọpá sí díẹ̀ àfọ́rí Islam sáà là wà lójú Islam tó wá sọ pé ẹ̀wà akẹ́kọ̀ọ́ dín pé gbogbo ọba ló ń wá mùsùlùmí tó mọ nǹkan ẹ̀kọ́ gbogbo àwọn ọba ló respect Islam lọ́wọ́ kọ́kọ́ nǹkan lẹ̀ Yorùbá kì í ṣe èbò 100 ọdún tí Islam ti ń kọ nǹkan fún Yorùbá tí ẹnì kankan ò sí àwa nìkan làwọn kan mú irinṣẹ́ tá a fi lè kọ nǹkan débi pé gbogbo nǹkan tá a bá mọ̀ ní ìsìn àkọọ́lẹ̀ débi pé generation ti bá ń bọ̀ wọ́n lè bá àbí àwa Islam làwọn kọ̀ọ̀kan nǹkan lẹ̀ lẹ́yìn wa lè ìbò amúnisìn dé ló mú ABC wá àìsẹ̀gbẹ́ ìbò amúnisìn níbi mathematics níbi science generally níbi education generally àìsẹ̀gbẹ́ wọn wọ́n tó ní nǹkan dáadáa kò ní nǹkan náà wà aṣọ òkú gbẹ̀ nígbà DSS wọlé wọn wọ́n hàn ní wọ́n fún fẹ́ẹ̀sì náà sálọ DSS tó lójú àánú tó bá fẹ́ yìnbọn yóò yìnbọn níbà mọ òfin ni tí wọ́n láwọn èrú wọ́n à mọ òfin kankan wọ́n fi máa fọ orí ẹ̀ dànù ẹ̀yin tó yẹ pé ẹ̀wọ̀n ẹ̀jọ́ ọ̀nàwó fún yín láwọ̀ wá ẹ̀jọ́ ọ̀nàwó kankan fún wa níta ń wá alákọ̀ọ́kọ́ iná nìkan lọ́wọ́ yọnu sí a ẹlẹ́ẹ̀kejì ìfọ̀kànbalẹ̀ anybody àti Muslim àti Christian àtẹlẹ́bọ tí agbára bá ń bẹ lọ́wọ́ pé a lè provide ìfọ̀kànbalẹ̀ fún àṣìṣe ìdìbò àti sọ̀rọ̀ yìí òun lè lọ́nú gbóhùn lọ àṣọgbé ẹ̀ mọ́ lọ kojú ìbọn tẹ́ ń wí ó lè bá rí irú àwọn sakabla tẹ́ ẹ̀ máa táwọn ọmọlẹ̀ náà máa dúró dè ní lọ àwọn ọlọ́pàá tẹ́ ń rò lẹ́ẹ̀mẹ́wàá sọ́jà ń rò lẹ́ẹ̀mẹ́wàá àwọn tí wọ́n olùgbò àánú èmi ò lè lọ mo tó tún wí èmi ò lè lọ wọn ò sì lè rìlíìsì àwọn ọmọ wa kan lọ lórí tí ń bẹ lọ́wọ́ àwọn ti bí àwọn ò ní lọ òfin òfin aláyìíká ni lọ ìwọ tó wá lọ fẹ́ lọ kí lọ fẹ́ gbé lọ torí àwa òfin ti a rè kápẹ́ ọlọ́pàá bá fẹ́ pè wá sí ara àwọn lọ́wọ́ àdàlú ṣùgbọ́n sẹ́tọ̀ pé ọlọ́pàá lọ́yẹ̀ kó sí àbísọ́gbà lọ́yẹ̀ kó sí DSS lọ́yẹ̀ kó sí rárá àwọn náà lálọ́ sọ fún tó bá ní area yìí ẹ̀kún alọ́ bóyá ẹ bá ní salami ẹ̀ mú lẹ̀ káfídé bá a ṣe mú àwọn onígbó àmú àwọn onígbó odidi mọ́tò ńlá kan náà fi kógbó wọlé àmú wọn láwọn ò fún wa ní 5 million naira wọ́n tún ní àwọn sọ di 10 million naira wọ́n lọ́dà sáàgbà 25 million naira ẹ fẹ́ borí àwọn èèyàn wa jẹ́ ni ìtẹ́ẹ̀sí ìtakò a sì fún àwọn NDLEA
ó ní táìmù tá a assist àwọn ẹsẹ̀ tá a lọ gbé wọn pé àwọn kan wọ́n ń jí dúkìá gọ́ọ̀mẹ̀ntì a mú àwọn elépo náà rí náà lọ kó èpo ìjọba a sì fi hàn lọ́pàá lọ́wọ́ àwọn èyí sí ìdájọ́ lọ́dọ̀ ara wa gbọ́n ẹyẹ ṣe ní gànàgànàgànà tẹ̀ tó nínú gbọ́dọ̀ náà àwa náà lè lọ àmọ́ n tá a gbé lọ́wọ́ ẹ gbélé a lọ àwọn èyí jánu tó máa jánu bẹ́ẹ̀ bá ní nǹkan lọ́wọ́ tó fi lè lọ kojú wọn bẹ̀rù tó yóò wulẹ̀ sọfẹ́ nìyẹn kan èmi ó kàn ra dàfẹ́ ìrìn lọ́ba àbọ́sà ni wọn lọ́ba máa gbà mọ́ lọ́wọ́ wọn lọ́ba máa fún wọn létí lọ́ba máa gbà ń pàkọ́ ọba máa gbé wọn ẹ máa ṣe jáde jáde wá lọ ibi tẹ́lẹ̀ ń gbé ibi tí mo ti wọn pírètì jù wá béèrè ẹni a bá ń ṣèkà fún kírísítẹ̀n wọn sọ tí ọba ní ṣàbòsí wípé àjọ ń sọ àwọn àpapọ̀ àti mùsùlùmí ni àjọ ń hẹ̀pù wọn papọ̀ náà àwọn kírísítẹ̀n gẹ́gẹ́ máa bá wa ẹ̀ hẹ̀pù wa o chọ́ọ̀chì kan wọ́n ń wá ọmọ wọn á lọ police station àwọn ọlọ́pàá ní àwọn èèyàn pọ̀ ńlẹ̀ but area yẹn àwọn tàwọn lè assist yín ẹ lọ bá àwọn tàwọn àwọn church yẹn sì wà bá wa tọ́ba ipá àmọ́ ń salakata kí tí wọ́n wà bá wa ni ìjọ tó wọn ò bá ṣubú wọn university náà lásìkò ensars èyí university àwọn Baptist deputy governor wọn ní kó pè wá ká assist àwọn wọ́n ti ń lọ àwọn alálọ́bí wọn padà a sọ pé ebi property Christian ni sọ ní gbogbo táà ṣe ìgbésẹ̀ tí a fi ṣòṣèlú a fi ń sin Ọlọ́run òfin dandan Ọlọ́run ni wípé ẹ gbọ́dọ̀ lajú yín lẹ̀ kí ara ó ní ẹnì kankan ọba àjẹ́ mùsùlùmí ọba àjẹ́ kírísítẹ̀n ọba àjẹ́ ẹlẹ́bọ ẹ gbọ́dọ̀ lajú yín lẹ̀ kí wọ́n pa ẹ gbọ́dọ̀ lajú yín lẹ̀ kí wọ́n yàn jẹ ẹ gbọ́dọ̀ lajú yín lẹ̀ kí ó ní ìdí ìrànlọ́wọ́ bóyá fẹ́ jẹ ni àbọ̀ ẹ gbọ́dọ̀ pa ẹ gbọ́dọ̀ ṣe sùtà ẹ gbọ́dọ̀ yàn jẹ tẹ́ ẹ bá ṣe ìyà tẹ́ ẹ jẹ lórí mùsùlùmí tẹ́ ẹ bá ṣe irú ẹ̀ náà lẹ́ jẹ lórí tiẹ̀ náà àṣẹ dandan Ọlọ́run ni báyìí ṣe é ṣe nù ìyẹn ló fi jẹ́ pé a nọ́mà jù yín lọ àwọn òpó mú abó sórí íńtánẹ́ẹ̀tì bàbá mufti wo wọ́n láwà ní bandit níjọ́ Friday tọ́lọ wọ́n ní àwọn ní bandit láti bí tó lé lọ́sẹ̀ méjì ṣíṣe àbí wọ́n sàn yí wọ́n láwà wọ́n fẹ́ wí pé àwa especially èmi yìí mufti ilẹ̀ Yorùbá ni wọ́n ní òun ló mú gómi wá o àti wí o lọ́jọ́ káwọn bandit ọ̀jáde ń bọ̀ wá yá tó tún fẹ́ fún wa ní knockout wọ́n bá láwọn bandit ti tọrọ fún àwọn bíi májẹ̀mú mẹ́fà ó tó nípa àwọn òrìlíṣẹ ọmọ oníwọ̀n rẹ̀ nípa àwọn gba bílíọ̀nù náírà àwọn gba mọ́tò àwọn tó fẹ́ kí sẹ̀ríà kán dá sẹ̀ríà lẹ́kàn fún òfin sẹ̀ríà sínú òfin Ọ̀yọ́ sí ìyẹn náà wá tún wá lọ lórí wá ń fọ́ àwọn èèyàn pé kí ni mẹ́rin jọra àwọn mufti ń pariwo sẹ̀ríà àwọn mùsùlùmí wa ní gbogbo ilẹ̀ Yorùbá láwọn tó gbádùn tó tẹ́sí yé wọ́n ń pariwo sẹ̀ríà tí òkú bẹ́ẹ̀ nìkankan ni ó ọ̀wáfẹ́ ti kọkàn wọ́n ó sẹ̀ríà tara wa ni ó pàtó àtúntò aláwọn bandit tẹ́ jí ọmọ gbé ọmọ 42 ní Ògbómọ̀ṣọ́ wọn ní wọn sọ pé sẹ̀ríà ìwà tó wà lágbára ìyẹn lọ́wọ́ mú mi ṣépè ní ìjọ Jímọ̀ tọ́lọ wọn ní àwọn ó tó gẹ́ báwọn àti yín àmọ̀ tó báyìí wọn dẹ̀ pẹ́lẹ́ Jímọ̀ náà ni mo sọ̀kan náà ní mo ṣépè kan náà ní Friday tọ́lọ before náà àbí wípé àwa lè ń bá fa kiri lè wín ní àwa yìí náà lè bá fà níbi ọ̀rọ̀ Yorùbá nation nígbà kàtàbàtì àdà fún yín òdúró yín mọ́ Yorùbá nation yín ó forí sẹ́pọ́n èyí tẹ́ tó wá gbọ́ ẹ̀ náà láti Friday yìí lọ àṣírí yọmọ tú tẹ́tí bọ́lá ń ṣètò ọkọ̀ jù kan wọ́n lé àwọn kan wọ́n jí ọmọ àbúrò Adélábù tó fẹ́ ṣe gọ́vnà àbí pẹ̀kẹlẹ́bẹ́sì wọ́n jí gbé àyàn ròdùn wọn ò ní rí i nígbà wọn ò rí báyìí ó tó àṣírí ẹ̀mọ́ tó àṣírí àṣì ọ̀rọ̀ yìí sọ̀rọ̀ ẹ̀sìn kò sì sẹ́ńtì èlé jiyàn gbé kódà mọ̀gbọ́rọ̀ ìkàtà ní OPC wà mẹ́ẹ̀ tó nínú àwọn tí ó jiyàn gbé sẹ́wọ̀n pé ìyẹn tọ́ka sí pé gbogbo wa àwúrò àwọn táwọn ronú pé ó yẹ kí security máa wà ó yẹ ká máa lo security ó yẹ ká máa train àwọn èèyàn kan láti máa dáàbò àwọn èèyàn sáà gbá àbá àwọn tí kan lọ sùkúù lásán nílùú àwọn òtún sí nínú gbó àwọn tó lọ kó ní kinní ẹ̀yìn ìlú ni wọ́n wà ní Ògbómọ̀ṣọ́ àwọn èyí inú ìgboro Ìbàdàn náà ti lọ jẹ ẹgbó ó tún wá dé èèyàn ńlá ìfún gbogbo information tó lọ lórí ẹ̀ ó fẹ́ ìgbé àwa Yorùbá gangan ń jiyàn gbé àwa Yorùbá ẹ̀gan à ń jiyàn gbé táwọn Yorùbá ló jiyàn gbé èyí o àwọn tí wọ́n wá sọ pé tó fẹ́ fi róòpù àdàgà làṣírí tí wọn náà bá wá tú ní ìyá tó jẹ́ principal àwọn ọmọ ẹgbẹ́ gbé principal bẹ́ẹ̀ náà gbá àwọn ọmọ sùkúù náà ìyá òun lọ́wọ́ ní ẹ dákun ẹ gbà wá o ẹ̀yin Yorùbá ẹ má máa dàkún ọ̀ràn àwọn èèyàn yóò béèrè owó wọn ò béèrè mọ́tò wọn ò sì béèrè sẹ̀ríà ẹnu ẹyọ kan náà ni wọ́n ń béèrè wọ́n láwọn èèyàn àwọn tí wọ́n ní kó kọ́ máa kó lẹ̀ ibẹ̀ yẹn láti wá rí i pé àṣé àwọn tí wọ́n ti ń sọ̀rọ̀ yìí àṣẹ aládìrẹ́ sì
tábà sọ pé àwọn òpònú tí ń parọ́ pé mufti ni ẹ̀yà abáni bá sọ̀rọ̀ àwọn gbá tó lọ mú gómi wá àwọn ni wọ́n ṣàfẹ́ sẹ́yìn pé wọ́n ti ní àánú tẹ́lẹ̀tẹ́lẹ̀ àti ṣèyàn tẹ́lẹ̀tẹ́lẹ̀ wọ́n wá rí chance yìí bóyá àwọn lè rí lò wọ́n wá parọ́ mọ́ gbogbo ẹ̀ mọ́ra wọn èmi sáà kẹ́mù wò wọ́n báyìí pé ẹ̀rọ òbí ta ni wájú ọlọ́run ẹ̀ tó kankan wájú ọlọ́run níta tẹ̀ fi ń parọ́ ó bẹ̀ pẹ́ ẹ̀ mọ́ ọlọ́run nàbà tó wọn bá wà nù ìkejì sẹ́ẹ̀rù bẹ́ẹ̀ èèyàn gidi ní gan níwájú àwọn èèyàn ni ọmọ tó bá jọmọ lúwàbí tó bá ń bá èèyàn jà kò nídìí kọ́ parọ́ mọ́ bẹ́ẹ̀ ni abẹ́kọ̀ kò nídìí kọ́ sàbòsí bọ́ọ̀rọ̀ sí rí ni kó ti kíni gbogbo èyí tẹ́ ìparọ́ mọ́ àtàwọn tẹ́ lọ jókòó ka àbúrọ́dù ìyá kan bẹ́ẹ̀ mọ́ sọ̀rọ̀ bí dìde láyé arọ kan náà bẹ́ẹ̀ Nàìjíríà bí nílẹ̀ Yorùbá bí arọ ni o ìmọ̀ information tó ní ọ̀pọ̀lọpọ̀ wọn jókòó ka àbúrọ́dù wọn ọmọ tí ṣẹlẹ̀ nílẹ̀ yóò wọ́n ní náà ni wọ́n rán wọn ń sẹ́ni o wọ́n ní wọ́n á pa ìmọ́lẹ̀ Islam tí ń tàn ẹ̀ ṣe lè pa ẹ̀yin lẹ́ para yín adúgbò ẹ̀dọ̀ ọlọ́run gbàjọ́ ọlọ́run ó tú àṣírí wọn nìyá ń bá ní irọ́ ni àwọn bandits ò béèrè sẹ̀ríà gbogbo irọ́ tẹ́ gbé jáde tẹ́ parọ́ lálálálá wọ́n sáfẹ́ róòpù àwọn abẹ́fẹ́ róòpù báwọn àṣírí tàbí òtù ẹ tún gbọ́ ẹmúra dáadáa ó ti rọ̀yìn díẹ̀ lẹ́nu ọjọ́ mẹ́ta ẹ̀ṣọ́ nígbà tí ayò á jáde ẹ tún mọ́ra dáadáa kì í tán ẹgbọ́n bí mo tún sọ̀rọ̀ èyí mo fi jáde lálẹ́ inú kì í tán o gbogbo yín pátápátá tẹ̀ ń bá wa sọ̀tá ọlọ́run ó gbóyún jìgìjìgì ní mo ń sọ èyí sọ̀rọ̀ oṣù kan kó tó di Friday tí ń bọ̀ ní Friday tọ́lọ̀ yìí ti ṣẹlẹ̀ báyìí pírílẹ̀ yìí ìmí tó ń bọ̀ kékeré lẹ rí ẹnì kọ̀ọ̀kan yín lẹ́ẹ̀kan àdánwò tẹ́yìn tó mọ̀ pé ọlọ́run bínú sí i àwọn èyí parọ́ mọ̀ yẹn a ní security àpààyàn rí ọmọlúwàbí làwà níjọ́ tí Nigeria government bá discuss àbí ìjọ tí Nigeria government tó bá discover irú type of security tí àwa train tá a dálẹ̀ ó dá mi lójú pé wọ́n fẹ́ lè sọ wípé àbíkú wọ́n tiẹ̀ sọ bẹ́ẹ̀ wípé àwọn need security wa lọ́tọ̀ fún gbogbo Nàìjíríà tí báyìí màtá ní dáyẹ̀ láàmú tí ìbá ṣe pé ṣé wọ́n ní mọ́tò ló kẹran mérò àbí ìwò ló kẹran mérò tí ìbá ṣe pé sẹ́yìn mọ̀ pé àwọn oní education wọ́n fi category sí ọpọlọ bí mọ̀ sí wà ń bẹ̀ sí ayé professor ẹ̀ lè rí kí doctor òjókòó ń bẹ̀ ayé doctor ẹ̀ lè rí kí ẹ̀ tó ní masters lọ́wọ́ kó dúró ń bẹ̀ ayé àwọn tó ní masters lọ́wọ́ àwọn tó ní degree lọ́wọ́ gbọ́dọ̀ dúró ń bẹ̀ abẹ́ẹ̀kọ́ ni àwọn ayé ń wà lọ́tọ̀ọ̀tọ̀ primary ọ̀rẹ́ ẹ̀jẹ̀ lọ́lọ́lọ́lọ́lọ́lọ́ ṣé láyéláyé gan níbi tí nǹkan ò lè da professor àti primary pọ̀ ṣe pé ẹ̀ lé professor lè ṣe mistake kọ́ ọmọ primary láìláì bó ló ṣe kọ́ kò ní kọ́ ọmọ secondary láìláì àbí ẹwà àyèfẹ́ tó professor sí ṣé ẹ̀rẹ́yìn ẹ̀ tó primary ọmọ kindergarten nìyí lẹ́yìn tẹ̀ ń bú wa ọmọ kindergarten ṣé wàá rí àwọn tẹ̀ ń bú yìí professional ni wa nǹkan mẹ́ta la jẹ́ professional àìṣẹ́gbẹ́ yìí pàápàá number one àwọn kan ọlọ́run sí ibi dájọ́ ń fà yìí nílùú wa aka ọlọ́run sí wallahi summa billahi alazim à ń bẹ̀rù ọjọ́ tá a lọ pàdé ọlọ́run ẹ̀yin òpònú tẹ̀ ń mutí tẹ̀ ń mugbó tẹ̀ ń sepa ságà tẹ̀ ń kówó olówó jẹ tẹ̀ kó owó lásán lẹ́wọ̀ áfà ẹ̀yin tẹ̀ láyà láti parọ́ mọ́ ẹ̀dá kan sẹ́yìn mọ́ ọ̀pọ̀lọ́run wa tí mo bá rò pé àìṣẹ́gbẹ́ ẹ̀yin náà bá wà ní pé ọlọ́run gan mọ̀ pé ẹrú ẹ̀ ní àwa òun la gbójúlé ẹ̀yin ponú débi yí pé ẹ̀ lọ́lọ́run kò sọ́lọ́run bí gbogbo nǹkan tẹ̀ ń ṣe ìdí tí security wá fi beat gbogbo security òun náà nìyẹn gbogbo wọn pátá la train lórí ọlọ́run wọn bẹ̀rù ọlọ́run wọn lè gba bribe ẹ̀ sí rí wọn lè pààyàn wọn lè ṣèkà wọn lè yẹyàn jẹ wọn lè parọ́ mọ́ yẹn láyé torí wọ́n mọ̀ pé ọjọ́ kan bẹ táwọn odò wájú ọlọ́run ṣe bẹ́ẹ̀ ṣe lọ́lọ́run ṣe wájú àjọ dúró níwájú wa sẹ́yìn rí ẹ̀ṣọ́ ara yín tí a bá fún yín lépè tẹ́mọ́ nìyí kí ni ẹ̀ṣẹ̀ lẹ̀ wàláhì ó mú yín ó ju gbogbo ògùn tí ń bẹ lọ́wọ́ yín lọ wọ́n ní kan bẹ a máa hàn bàmú tó tu wí ẹ̀ tó gbọ́ dáadáa wọ́n à bí aláya rẹ̀ dá mẹ́ta aláìwò bí dáa kọ́ wá hàn ìbọn níwájú tààwọn ní security àwọn ọmọ ọmọdé wọn ò lè dúró báyìí wáyé ọlọ́run tí àwọn àgbójúlé ọ jẹ́ kí a gbà pé irúnmọlẹ̀ yóò hàn ni kò tí ì sí òòsà náà kò tí ì sí irúnmọlẹ̀ náà tó bá dúró iwájú wa ọ gbọ́dọ̀ hàn tó rẹ́ni ọ dá gbogbo ayé àti ọ̀run àtàwọn òòsà tẹ́ lọ mú lóòsà fúnra yín òun lọ gá tàwa òun làwa ń bẹ̀rù òun làwa ń sìn torí ẹ̀ làwa fi ń sin gbogbo kan that is our area of professionalism àjùyìn láì ṣẹgbẹ́ yín ẹni ọba lọ́lọ́run lọ̀gá that's number two sẹ́yìn kí ló wáyé sí jẹun láti akọ̀rọ̀ lórí kíní yìí ẹ̀yìn àmọ̀ pé a tún ní ẹ̀kọ́ ẹ̀sìn ọmọ Sheikh Abdulbaki Muhammad ni
bàbá mi ọkọ ẹlẹ́yà ni, ìyá mi ẹlẹ́yà ni. Sọ̀rọ̀ pé tí èèyàn bá jọkọ̀ ẹlẹ́yà ní Islam àti ẹ̀ àti hùn kìí ṣe ẹgbẹ́ tí ìṣọkọ̀ ẹlẹ́yà àtọkùnrin àtobìnrin àwọn ẹ̀sìn wọn tó háì, àwọn tó bí àwa nìyẹn, àwọn tí tẹ̀rù Ọlọ́run bà wọ́n tí wọ́n lọ bùyàwó wọn lójú, àti ìyá tó pẹ̀lú Ọlọ́run bà ó sì gbogbo ẹwà rẹ̀ ọ̀jẹ́ nìkan orí, àti bàbá tó fi irúgbọ́n rẹ̀ lẹ̀. Bàbá mi ọmọ kéwù Sheikh Abdul Baqi, bàbá ìyá mi ọmọ kéwù Sheikh Abdul Baqi, ìyá mi gan ara àwọn fọ́lọ́wà Sheikh Abdul Baqi. Ó rí bí táà ti jáde, inú ẹ̀sìn láti jáde, kìí ṣe inú ìgboro, kìí ṣe gáràjì, kìí ṣe àwọn tó da Ifẹ̀ àti Mọdákẹ́kẹ́ rú, kìí ṣe àwọn tó ti pààyàn rí, wọn pààyàn rí, wọn lọ fọ́lọ́ lérí, wọn ò ṣèkà fún anybody rí. Ibi tá a tó fi jù yín lọ ni pé àwa rẹ̀ ní eré tọ́ wa, olùkọ́ àgbà àfáà wa ó dùn wí, ẹni Ọlọ́run pọ́nbélé, ìkejì àwọn òbí wa wọn tó dùn wí tó wá gbọ́. Ẹ̀gbọ́n mi lọ Olúwo, ẹ̀gbọ́n ní ilé kan náà, Olúwo ọmọ ọba ríà, lẹ́yìn bá ajá àfáà tó wá jẹ́ ọmọ ọba, ìwọ wá ń parọ́ pé àníbi ní Fúlàní ni mí, ẹnìkan jẹ́ pé káfíńtà bàbá mi bá jẹ́ káfíńtà gan-an, àfáà ni bàbá mi, àmọ́ ọmọ kéwú lẹ́gbẹ̀ẹ́ àfáà rẹ̀, ibi tó náà bá ti dúró òun náà lọ́mọ kéwú tiẹ̀ náà. Télọ̀ ni bàbá mi, iṣẹ́ télọ̀ níṣẹ́ wọn gangan, wọ́n á lọ kéwú níwọ̀nba, wọ́n á jẹ́ olùtẹ̀lé àti ọmọ kéwú fún Sheikh Abdul Baqi. Wọ́n á sọ fún mi ta ni bàbá tiẹ̀, bó bàbá rẹ̀ ṣe rí, bó ìyá rẹ̀ ṣe rí. Ẹni ọba nípìnlẹ̀ rẹ̀ yóò máa hàn nú gbogbo ojú ọmọ bákà kiri tí ó fi jáde kúrò láyé. Nǹkan ẹlẹ́ẹ̀kejì our course kí la gbé dání, kí ló gbé dání. Ìbí wọn wọ ẹjọ́ sanwó ìranù ní ẹnìkan ní ìyẹn ni pé in education wọn ò ní fẹ́ nígbà tí èèbò amúnisìn dé pẹ̀lú evangelism wọ́n ní káwọn ọmọ lọ sùkú. Ṣé ẹjọ́ àbáwá lọ sùkú tó yẹ pé ìlú rẹ̀ ló ṣì wà, ṣé bẹ́ẹ̀ tó lọ sùkú ni yóò máa bà sí rẹ̀ sí gbogbo ọ̀nà wọn ọ̀jà lọ sùkú. Ẹ máa fẹ́ lọ sùkú nu wa ọ gbọ́dọ̀ change ó kọ, ó sì gbọ́dọ̀ change ẹ̀sẹ̀, torí àwọn nìkan máa fẹ́ hàn wọn ìfẹ́ káwọ̀ hàn, àwọn náà fẹ́ máa lẹ́nu wọn ìfẹ́ káwọ̀ lẹ́nu. Strategy number 1 nínú ọ̀tọ̀ọ̀tọ̀ ọlọ́mọ lòlù wọ́n ti lò fún wa nílẹ̀ káàró òjìrè àti Nàìjíríà jẹ́nálì, wọ́n ti lò tẹ́lẹ̀, wọ́n máa ń lò, wọ́n sì ń lò lọ́wọ́, wọ́n sì máa lò láéláé. Mùsùlùmí tó bá gbádùn tí ọba ti understand díẹ̀ wọ́n kàn máa ṣe báṣubàṣu ni. Ọlọ́run ní ká má gbà fún ọ tí ọba ti lè jẹ́ báwa láwà lókè kọ́ ya jẹ́ pé ipò tí wọ́n bá nílà náà níbẹ̀ bá ní dókítà 100 àwa náà lọ́gọ́rùn, tí ọba ti lè jẹ́ pé káwọn ní dókítà 1000 káwọn ní 100 ẹ̀yà jẹ́ ibi wọn bá ti ń pàṣẹ tẹ́ bá láwọn wà ń bẹ ẹni àwọn náà gbọ́dọ̀ wà ń bẹ, tẹ́ bá ní health bẹ́ẹ̀ bá lẹ́ẹ̀ ní hospital tí káàrọ̀ ò ní tíá, bẹ́ẹ̀ bá lẹ́ẹ̀ ní dókítà káàrọ̀ ò ní dókítà, ẹni nọ́ọ̀sì àwọn náà ò ní nọ́ọ̀sì. Ọlọ́run ní ká má fira wa pamọ́ rárá torí strategy burúkú ni nínú strategy mẹ́ta tí èṣù máa kún wọn lọ́wọ́ lé lórí. Strategy ẹlẹ́ẹ̀kejì, àwọn ọ̀tọ̀ Ọlọ́run tí wọ́n bá ti wá try láti bò wá káwọn lè hàn, láti fi wá sẹ́yìn káwọn lè wà wájú, láti má jẹ́ ká jọ̀gà káwọn lè jọ̀gà, tí wọ́n bá ti try rẹ̀ tí wọ́n bá ti rí ṣe wọ́n wà bọ́ strategy ẹlẹ́ẹ̀kejì. Tẹ́lẹ̀kejì yuriduna an yutfi'u nurallahi bi afwahihim, wọ́n wà máa fi ẹnu wọ́n máa fi bàṣẹ Ọlọ́run jẹ́. Ìyẹn lọ́lọ́run wá sọ bí ẹlẹ́ẹ̀kejì pé iyẹ́sìkọ̀ fúnkún tí wọ́n bá láyìn lójú, iyẹ́sìkọ̀ fúnkún iyẹ́gilé gbòòkùn tí wọ́n bá borí yín, iyẹ́sìkọ̀ fúnkún kápá ni wọ́n ń kọ́ yín níwèé, iyẹ́sìkọ̀ fúnkún kápá ni wọ́n ń tọ́jú yín ní hospital, iyẹ́sìkọ̀ fúnkún kápá ni wọ́n ń sọ sálárì, iyẹ́sìkọ̀ fúnkún kápá ni wọ́n ń politics, iyẹ́sìkọ̀ fúnkún kápá ni wọ́n ń rédíò tẹlifíṣàn íńtánẹ́ẹ̀tì yakunu lakum àdá ntí ẹ̀ ní wọ́n fi bá yín jà ní. Àkọ́kọ́. Number 2 wayabisitu ilaykum aydiyahum wa alsinatahum bis-suu. Nǹkan méjì lọ́lọ́run bá wí bẹ̀rù. Wayabisitu ilaykum aydiyahum wa alsinatahum bis-suu. Wọ́n lu ọwọ́ wọ́n tó lọ ẹnu. Kí ni ẹnu? Ní ẹni pé propaganda media internet ń lọ lẹ́nu ọjọ́ mẹ́ta yìí. Ẹjọ́ ìfẹ́ lágbègbè èdè lárúbáwá tẹ̀ rí wọn ó ti lé ní 5000 years. Èdè Ìgbò kèpè 1000 years. Èdè Ìgbò tẹ́sán báńkì tẹ́sán. Ok ṣé ẹ̀mọ̀ Islam ẹ̀mọ̀ déètì ẹ̀jẹ̀ ń kà nísìn 1447 àbí 1440 kí ni o 47 ẹ wá mú 13 years ẹ̀dà pọ̀ mọ́ 13 plus 1400
47 ẹ mú 13 mọ́ kí ló jẹ́ ná 1460 1460 years rèé tẹ́ ti gbé ànábì Muhammad dìde bàbá rẹ̀ lárúbáwá ni máa sọ bàbá rẹ̀ lárúbáwá ni bàbá rẹ̀ ẹgbọ́n mi ń sìn lárúbáwá ni wọ́n èdè lárúbáwá ìmọ̀ fi kọ Kùránì tí a èdè lárúbáwá sọ pé wọ́n ń kọ Kùránì lẹ́ pẹ̀lú ẹ̀ láti 1460 years èbó kan wá dé lẹ́yìn ẹ̀ mọ̀ pé ọmọ lẹ́yìn ni èbó dé lẹ́yìn ẹ̀ ni nítorí pé Muslim wà well organized lọ́jọ́ kí wọ́n rò bóyá èbó lè gbáwájú wọn gbáwájú tó bá ní education wọn ní múra nínú àdánwò tá a kàn níbi education lónìí ní ìsìn pé education lásán ò tó mọ́ kí ló dé gbogbo àwọn tán náà lẹ́dùkéṣàn wọn ní múra àyàn ní ìdí múra ní tí èyí ó fi wúlò fúnra wọn ìwà láàrin ara wa sára wa ìfọ̀kànbalẹ̀ kí èèyàn nífọ̀kànbalẹ̀ lórí èèyàn ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tí ń kàwé yìí lónìí a ní ń kó ìjọba jẹ abẹ́ẹ̀kọ́ àwọn ni wọn òṣìṣẹ́ tí wọ́n rán wọn ní àyè tẹ́ǹsì kíni àwọn ló dúró di gbogbo corruption ti ń bẹ ńlẹ̀ abẹ́ẹ̀kọ́ ni kí ló dé kò sí múra ń bẹ ta ló ní múra iman ló ní múra faith ló ní múra iman ẹjọ́ bá ti ní iman kò lè ní múra so education lásán kò lè sọ wá di ẹni tí ó wúlò fúnra wa àyàfi ká fi kíni sí ìgbàgbọ́ sí àwa mùsùlùmí la wá ní ìgbàgbọ́ tó jinlẹ̀ tọ́lá wa àti Jésù o àti Mósè o gbogbo pátá kí ni wọ́n lọ́dọ̀ wa ẹni Ọlọ́run àwọn èèyàn tí wọ́n láǹ tẹ̀lé Jésù wọ́n làwọn gba Muhammad gbọ́ bẹ̀tẹ̀ àwọn mùsùlùmí kọ́ àwa gba Muhammad à ń ṣàdúrà fún Jésù àbí Ìsá ọmọ Màríámà à ń ṣàdúrà fún Mósè ànábì Mósè gbogbo àwọn ànábì ọlọ́pàá tá làwọn gbà àwọn ọ̀gbà tí a pé àwọn ni wọ́n ní tí ó pé àwọn ní tó ṣe kéde o tó pé gbogbo ànábì làwọn gbà àwọn máa ń lọ sí the best and the latest version of book of Almighty Allah ìwé tí Ọlọ́run fi ń dá ìdí ọmọ èdè ènìyàn àwọn ànábì Ọlọ́run ni wọ́n fi ránṣẹ́ ó fi rán Musa ó fi rán Jésù náà the last ìwé Ọlọ́run tó jẹ́ the latest òun náà ní Al-Quran ọ̀dà yìí náà ẹ̀yọ́ mẹ́rin sẹ́yìn pé wọ́n ti change syllabus WAEC wọ́n ti change sí ju nígbà tẹ́ wà ní school àbí ìgbà táwa wà ń bẹ ọ̀tọ̀ ni tí wọ́n lò ok ìwé táwa fi ka ìwé táwa fi ṣe WAEC táyìn bá lò ní ìṣẹ̀ṣẹ̀ pàṣẹ ọ̀dà wọ́n change ìjọ ẹ̀mẹ́ta lẹ́yìn tàwa kéwàá ní old edition tí WAEC ò lò wọ́n náà lọ́wọ́ kà fún WAEC ṣé yọ pàṣẹ bí àwa la ní latest lọ́wọ́ tọ́rọ ànábì tí alọ́kàyìn òun ni wọ́n pè ní akẹ́yìndé gba ẹ̀gbọ́n tí mo fi láìkì mí náà nù níbi ká máa sòdúró ọ̀rọ̀ fún ọkàn ń bọ̀ bá láìkì mi tó ẹ̀kọ́ lọ ṣàbòsí lẹ́mìí ní ìṣèmí ọlọ́mọdé jẹ́ Christian bẹ̀ẹ̀ tàbòsí ni kí n máa fún Christian ní kíni ẹ̀tọ́ rẹ̀ àbòsí ni kí n torí wípé mo gba Muhammad kí wọ́n máa bú Jésù àbòsí nù ara tẹ́sì tí a fi dànù a gba Muhammad a sì gbé Jésù sí ààyè rẹ̀ wọ́n láwa àgbà pé wọ́n ka Jésù wá gbèlébù ṣé ìta rẹ̀ nìkan ka Jésù wá gbèlébù ẹ̀yin ní ọmọ kan ṣoṣo tọ́lọ́run ní lọ́dọ̀ yìí òní Jésù àwọn wèrè wọ́n wá mú Jésù wọ́n wá bẹ̀rẹ̀ sí máa gbà nírin lọ́wọ́ Ọlọ́run sì lè máa wo èèyàn rẹ̀ kọ́ máa gbá ọmọ rẹ̀ ẹ̀rọ pé ká pé Ọlọ́run ọba àlékè ọlá ọba bí ọmọ Ọlọ́run kí lòun náà Ọlọ́run lòun náà tọ́lọ́run bá bímọ ṣe ọmọ tó bá bí náà ọmọ tí Ọlọ́run bá bí kò ní ìdíkọ́ sọ pé bàbá mi wá gbà mí lẹ́nu wà àwọn èèyàn yẹn kí ni yín wájú Ọlọ́run wọn ò bí onítọ̀hún dáa kò sí onítọ̀hún tó lè kan ọmọ Ọlọ́run máa gbélébù láìláì kò sí onítọ̀hún abẹ́ẹ̀kọ́ ni wọ́n ní wọ́n á mú Jésù wọ́n bẹ̀rẹ̀ sí máa gba ní èso lọ́wọ́ Jésù wà rí àkànṣe sí ibi pé wọ́n sá gba débẹ̀ náà lọ wọ́n gbà irọ́ ní jẹ́bẹ̀ lọ́dọ̀ tá a mùsùlùmí àwa ni wọn wà máa sọ́dà búhù Al-Qur'an ni wọn gba wọn kàn má gbélébù wọn máa qataluhu wọn ọ̀pá wọn máa sọ̀rọ̀ àbúhù wọn ọ̀dẹ̀ kàn má gbélébù wọn láì kí n sobi àlọ́ síbi tá a ti yàtọ̀ sára wa nù ló fi á bọ́ sórí íńtánẹ́ẹ̀tì ló fi á bú à ẹ ti ṣìṣe ní ìsìn Ọlọ́run ti yẹpẹrẹ yín gbogbo tí wọ́n gbẹ́ ẹ̀gbó ní ìsìn ara yìí kiri pé gbogbo yín gan fẹ́ burú ju tajá lọ àṣírí yín ti tú ní ìsìn gbogbo ẹlẹ́tẹ̀ fẹ́ pamọ́ ní ìsìn gbogbo ẹ̀ ti hàn àwa kìlọ̀ fún yín ẹ má ṣe bẹ́ẹ̀ mọ́ ẹ lọ túbá o tẹ́ ẹ bá túbá kò sí wàhálà ṣùgbọ́n tẹ́ ẹ bá túbá ẹ̀yin nu Ọlọ́run dá sẹ̀ríà fún yín ẹ sì rí sẹ̀ríà àwọn ẹ rí lẹ́yìn àwọn àṣírí tí ń tú ìmí tó ń bọ̀ lẹ́yìn náà wà rí bí Ọlọ́run ṣe máa dá sẹ̀ríà fún gbogbo ipá tálẹ́rì gbogbo wọn torí ẹ dààmú àwọn mẹ̀kúnnù pọ̀ ẹ mislead wọn ẹ fún wọn ní bad information ẹ kàn dórí àwọn ọmọ Yorùbá tó yẹ pé ẹbọ ti affect ẹ àwọn ìlànà ẹ̀sìn tí èsì ìlànà ó ti affect ẹ Yorùbá tó yẹ pé education gan kò standard dáadáa
àwọn Yorùbá wọ́n ní problem pé gbogbo nǹkan tí wọ́n máa ń mọ̀ báyìí wọ́n yìí mọ̀ délẹ̀. àwọn Yorùbá wọ́n máa ń irọ́ máa ń pọ̀ láàrin wọn tí wọ́n máa ń gbé káàkiri àwọn fàgbọ́ oríṣiríṣi ẹgbẹ́ gbọ́dọ̀ ní bàbá wa Oòduà tó ṣẹ̀wálẹ̀ wọ́n ní sẹ́yìn ló fi sọ̀kalẹ̀ láti ojú sánmà wọ́n ní Ilé Ifẹ̀ mẹ́ẹ̀ ibẹ̀ ní gbogbo ayé ti fẹ̀ lọ wọ́n ní adìẹ kan níkà ń ta èèpẹ̀ ní ayé ní bá ń fẹ̀ ayé bá fẹ̀ gbogbo ayé bá fẹ̀ láti wọ́n ní oòrùn tí máa yọ ohun àti fẹ̀dí tí ń yọ. àwọn fàbù pọ̀ tó ti pilẹ̀ Yorùbá tẹ́lẹ̀tẹ́lẹ̀ ẹ tún bá fàbù káàkiri gbogbo ẹ̀kọ́ tí Islam fẹ́ kọ́ yín ṣe tá àti gbọ́ ẹ má máa parọ́ mọ́ èyí ẹ̀kọ́ tó kọ àná ẹ má jà máa parọ́ mọ́ ẹ̀yin náà ẹ wò gbogbo olùwọ́n sàgbé káàkiri bandit ti dé o ẹ má para ẹ̀yin bandit inú igbó wọn wà nítorí wípé Ògbómọ̀ṣọ́ súnmọ́ Ìlọrin náà súnmọ́ àwọn agbó táwọn wèrè yẹn ti wọlé lọ́jọ́ ó kan Ògbómọ̀ṣọ́ kọ́ dẹ́sẹ̀ máa ń ṣẹlẹ̀ l'Ógbómọ̀ṣọ́ àwọn bandit ẹ bá gbọ́pọ́n bá wà lọ́dọ̀ wa ń bí yìí tá a fọwọ́ ara wa sí ni ilé ẹ̀rọ àti ẹ̀mú Ìbàdàn ní ìsìn àwọn bandit Yorùbá nù kú síbi tí yóò sì bandit àwọn bàbá pásítọ̀ ti gbéra rẹ̀ pamọ́ nítorí káwọn ọmọ ṣọ́ọ̀ṣì ó lè bá àdáwó mùsùlùmí náà gbéra rẹ̀ pamọ́ nítorí kí ọ̀sẹ̀ tàbí òṣèlú gbogbo wa àgbádùn rárá èyí tó ṣe Islam wa kò ṣe délẹ̀ èyí tó ṣe Christianity kò ṣe délẹ̀ èyí tó ṣe ẹlẹ́bọ gan àwọn yìí wà yàwó ní gbogbo àwọn òtẹ̀ wulẹ̀ ní ìpìlẹ̀ kankan nípa bẹ́ẹ̀ a kìlọ̀ fún yín lẹ́ẹ̀kan sí ẹ má jáde wá láti wá máa bú máa mọ́ o torí kẹ́ ẹ má gbó lọ o kọ́ ẹ má dájá o ẹ ti dọ̀dẹ̀ báyìí ní ìsìn àmọ́ kọ́lọ́ wọn foríjì yìí tẹ́ bá tó ọ̀rọ̀ àforíjì mọ̀tẹ́ bá tó káì wá lẹ́ẹ̀kan sí ẹ tó tẹ́ àwọn Yorùbá lè sẹ̀ni ẹlọ́bi léèrè bá a ṣe wà ní Ọlọ́run nù àfìbá wọn tẹ́ pátápátá yẹn ní kò sí wímọ́ nísìn àwọn tí wọ́n ń ṣe Yorùbá yóò ṣe ìṣẹ̀tán ní tí Tinubu bá jáde báyìí tó lóun fẹ́ campaign kóun fẹ́ ṣe president ká tó dìbò president wọn làwọn ó dùn lẹ́yìn rẹ̀ báyìí ni àápayín ni àyìnbọn fún yín látẹ̀yìn ni àwọn àwọn ojú rere Tinubu nísìn nígbà tí bàbá ti dépò dáadáa tí gbogbo nǹkan ti sọ dáadáa wọn kọ sálọ náà wọn tó wá sáwálé padà àwọn tí ò lójú tì tí èèyàn wà láwọn èèyàn torí àwa tàbá ń sọ òdodo à ń sọ pẹ̀lú làákàyè tàbá ń dojú kọ ẹnìkan pé tó ṣe ọ̀dà pẹ̀lú làákàyè àti justice àìparọ́ àkẹ́parọ́ àkìyẹ̀yẹ̀ jẹ́ àìkíṣe balabala wọ́nranwọ̀nran ọ̀fẹ́ máa bí nítorí pé ọ̀gbádùn náà ní tó bá gbádùn ọmọ wíyẹ̀ tá a sí